inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. nítùngbà FM 100.9. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí. ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. àwa la ní ìjìnlẹ̀ ọlọ́run ló fi rán wa. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tí ẹ bá ti ní àǹfààní láti máa gbọ́ ìkànnì alábùkún fún ìkànnì alálùbáríkà tó ń gba 100.9 FM níbi tó jẹ́ pé ẹ̀fíìsì báyìí ní tiwa ọlọ́run ló pé orí bẹ́ẹ̀ o òní ọjọ́ jímọ̀ ọjọ́ ńlá jímọ̀ olóyin ọjọ́ ìkẹjọ oṣù kẹwàá ọdún 2021 ìwé aláwòye mi sọ pé àìfàgbàfẹ́ nìkan ni ò jẹ́ kí ayé ó gún again àìfàgbàfẹ́ nìkan ni ò jẹ́ kí ayé ó rójú ọlọ́run tó ṣẹ̀dá ayé tó dá ènìyàn ní àwòrán rẹ̀ oore ọ̀fẹ́ ẹ̀bùn inborn potentials charisma ìmọ̀ ipò gbogbo yẹn tọ́lọ́run dá kò dọ́gba ádámù original person tọ́lọ́run kọ́kọ́ dá tó jẹ́ pé ó dá kódà ọjọ́ kejì kan ló ṣẹ̀dá éfà kì í ṣe jọ́ yẹn gan ni ọlọ́run ṣẹ̀dá éfà tó jẹ́ pé láti ara kí là wá gbà fúnra wa fún ní English teacher mi sọ pé whoever choose to be different will be opposed ẹni tí ò bá wá gba ilé pé ìka ò dọ́gba àfi ká gbà fúnra wa ká gbà fọ́ ọlọ́run ní sinmi o Mọ́dékáì àti Hámánì ìwé Ẹ́sítérì orí 3 gbogbo àwọn èèyàn ló forí balẹ̀ fún ẹni tí ọba gbéga tí í ṣe Hámánì Mọ́dékáì nírọ̀ o bó o ní ò ṣe ní rí wàhálà ní ò ṣe ní rí yé mo gbàgbé ìròyìn làwọn ká o Benjamin Adéjìnà ọlọ́run tọ́lá ní orúkọ mi ìjìnlẹ̀ níwèé ìròyìn ó gbéra tán nìyẹn káàárọ̀ o babaláwiye o ọlọ́run ló pẹ́rẹ́ òun jẹ́ ó ń fa kìtìyàn ni bẹ́ẹ̀ ilédìgá gbóná jọjọ́ ni kábíyèsí ọlọ́run. ẹ wo akójúmọ́ níbi yóò tàbá ti náà fà ní láti máa bá ọkọ̀ ní túnbà 100.9 FM níbi tó jẹ́ pé ẹ̀fíìsì ni ọlọ́run ló gbé orí bẹ́ẹ̀ ìgbà tí kì í ṣe èèyàn just simple arithmetic ọláyẹmí àkànní lórúkọ mi. ẹ wo lórí tábìlì ìròyìn láàárọ̀ yìí ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ yìí pẹ̀lú àwọn àkọọ́lẹ̀ ọlọ́kan ọ̀jọ̀kan tó wọ́n dé ọwọ́ mi èmi àti ẹ̀lájọ wádìí láàárọ̀ yìí. ìwé ìròyìn Nigerian Tribune ló àwọn wájú Nigerian Tribune rẹ̀ Vanguard náà wájú tèmi lówùrọ̀ kábíyèsí ọlọ́run tébù kan làwọn méjì jọ wà bẹ́ẹ̀ni lọ́jọ́ wò àti ẹ̀ máa fi dára ǹjọ́ kan akọ̀ tún jàgbà mọ́ra lọ pé yà gba ilé. ó ṣeé ṣe kábíyèsí yé gàdàgbàre o lójú ìwé kínní ìwé ìròyìn Nigerian Tribune àkọlé tí eléyìí gbèrú bó ti yàn dé ni pé ẹni àkọ́kọ́ Nàìjíríà tó dájú ní àgbáńláyé ààrẹ Muhammadu Buhari sọ pé
nígbà tí ó dágún ọrọ̀ ajé nàìjíríà tó dájú ní àgbáyé bí ẹ̀ẹ̀mejì ló jẹ́ pé ìbákan ti ṣe owó nìyẹn o àmọ́ ṣùgbọ́n bọ̀ṣá owó tá a yá ẹ̀hún ló kó wa yọ bá a yáwó ló kó wa yọ ó wà lójúwé kejì ìwé ìròyìn Nigerian Tribune tó wọ̀n dé láàárọ̀ yìí. nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní jẹ́ ń kí ẹ lẹ́yìn lánàá òde yìí nígbà tí bàbá ṣe ìtẹ́pẹ́pẹ́ ètò ìṣúná owó ọdún 2022 síwájú ilé ìgbìmọ̀ aṣòfin ó ní ẹ̀wò lórí gbèsè tẹ́ ẹ̀ mẹ́nu báyìí ó sì wà ní tápákà àwọn ìyàwó kọjá ìyàwó láti sọ bẹ́ẹ̀ ààrẹ Buhari ló sọ bẹ́ẹ̀. lápásì lókè téńté ni mo ti rí eléyìí pé ibi tí pírẹsidẹ́ǹtì ààrẹ Nàìjíríà tó dáa jù ní àgbá ńlá ayé tẹ́ pé gbogbo èèyàn ṣáà ló fẹ́ di ààrẹ Nàìjíríà yìí pínṣàlẹ̀ torí tiwa náà ni o pé níbi tí ààrẹ yìí ti wá kò ní nǹkan kan sí kì í ṣe ìṣòro àwọn ọmọ Nàìjíríà èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ Nàìjíríà yìí tó jẹ́ òdíje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP nígbà kan rí Àtíkù ló sọ bẹ́ẹ̀ lára yìí ojúwe kẹrin page 4 ló wà ákàwó. inú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní ètò ìdìbò gbogbogbò ọdún 2023 àfàìmọ̀ kó má kí pọ́pọ́pọ́ o látàrí kí ni sẹ́ẹ̀ tẹ́ bá kọ̀ láti ṣe àtúntò Gani Adams ló sọ bẹ́ẹ̀ lówùúrọ̀ tòní. lápásì ni mo ti rí eléyìí lọ́wọ́ àárín ń bẹ̀ lójúwé kínní ìwé ìròyìn Nàìjíríà Tribune bólẹ̀ pé bíi 30 ojúwe ọgbọ̀n ló wà pé ọmọ Maina ṣe é rántí when you forget an important thing something dies English àmì sọ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ yẹn má gbàgbé ohun tí ò yẹ kẹ́ni gbàgbé nǹkan solúwẹ̀ nǹkan búdẹ̀ ni o ọmọ Maina alága ọ̀rọ̀ owó ìfẹ̀yìntì ọdún 14 ni ó lọ wò wá ni o èmi kọ́ sọ bẹ́ẹ̀ o látàrí kí ni o 58.1 omi ẹmu bẹ̀rẹ̀ yẹn owó ni o àfàyàwó ẹ̀ ojú ìyàgbọ̀n ló wà á ká o. nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní ìpínlẹ̀ Ògùn ẹ̀kọ́ àfojúbà kínní kọmíṣánná ọlọ́pàá tuntun nípínlẹ̀ Ògùn. alátàrí ètò ìdìbò tó ń bọ̀ níbo ní ìpínlẹ̀ Anambra nìyẹn o ọjọ́ kẹfà oṣù ìkọkànlá àwọn orúkọ kan wà níbi pé Ozigbo Zoludo Uba INEC àjọ tó ń sikò kárí ètò ìdìbò tó Nàìjíríà tó dájú dágbára sí ìpínlẹ̀ Anambra wọ́n ti gbé ta pé wọn wo orúkọ wọn rẹ o àwọn tí yóò léwájú pé ẹ̀yin ẹ lọ dìbò fẹ́ni tó wù yín eégún ẹ̀ tó jáde kù láìwò kíkà ní agbára Ọlọ́run àkàwọ́. ní inú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní nínú ètò ìdìbò ọdún tó ń bọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ètò ìdìbò yan gómìnà tẹ́ bá lè dìbò fún mi gẹ́gẹ́ bí gómìnà ọ́ní múra private jet fún yín tẹ́ fi máa fò tá ń sọ bẹ́ẹ̀ ẹ má dá mi dúró Adeleke ló sọ bẹ́ẹ̀ lówùúrọ̀ tòní. ọ bàbá olówó ẹ má dá wà dúró tó bá àná kò sí tí yàn lè ṣe náà. lápásì ni mo ti rí eléyìí kò gbẹ̀rẹ̀ o lójú ìwé kínní ìwé ìròyìn Nigerian Tribune múlẹ̀ pé ojú ìwé ìkẹjọ page 8 ló lọ jókòó sí pé látàrí pé òṣèré orí ìtàgé kan Nollywood ó lọ múra ó wọ sọtì iPop téèyàn bá ti rí báyìí tó yọ báyìí pé eléyìí ọmọ ẹgbẹ́ ọ̀kan pàtàkì nínú ẹgbẹ́ iPop ni wọ́n ti yẹ àwọn ọmọ ogun Nàìjíríà tó dá wọ́n ti fọwọ́ ṣìkún pé máa bọ̀ káníkáyé má bàjẹ́ eégún oníhò kó máa jáde àbí máa bọ̀ wá ó ṣàlàyé ó wà lójú ẹ̀kẹ́jọ ìwé ìròyìn Nigerian Tribune. ṣùgbọ́n kọ́ lè dá ẹ̀mọ́ ló ṣe ń pẹ̀lẹ́ ní babaláwìyé. Ọlọ́run ló kórè bẹ́ẹ̀. identity kan náà ni. ẹ wo iná àkórí ìròyìn tó jáde lóòrọ̀ tòní Buhari ní ẹ wo gbólóhùn tó jáde lẹ́nu Malami lórí wípé ṣe ìkéde pàjáwìrì ní ìpínlẹ̀ Anambra ó ní òun mọ̀ ń pẹ́ o kódà ó kọ̀yìn sí ó ní òun gbọ́n pẹ́ òun gbọ́ rí. ẹgbẹ́ òṣèlú PDP People's Democratic Party ti ìpínlẹ̀ Edo alága bìkan wọ́ọ̀dù 4 wọ́n ti fọ̀nà lé ọ̀pẹ́ yàrá ọjọ́ kò sílé náà kí ló dé wọ́n fi ẹ̀sùn kàn pé ó ń ṣe àgbèrè ẹgbẹ́ òṣèlú àgbèrè òṣèlú kò ṣe kú kò ṣẹ́yẹ orin ṣọ́ọ̀ṣì wọn ni lọ́jọ́ kò lé ń tiẹ̀ náà torí pé àti ìmọ̀ ojú ẹ̀ kejì ló wà. kó fi lọ túnra rẹ̀ pa kó mọ̀ tó fẹ́ lọ àbíyèsí ọlọ. iná àkóríròyìn tó jáde lówùúrọ̀ tó ní owó tó ní ṣe pẹ̀lú tìjọba ìbílẹ̀ owó ìrànwọ́ ìfọwọ́kàn tá à ń sọ bẹ́ẹ̀ gómìnà ọmọọba Dàpọ̀ Abíọ́dún tìpínlẹ̀ Ògùn ló sọ di mímọ̀ lówùúrọ̀ tó ní ẹ̀yin jọba ìbílẹ̀ ìgbé ìfọwọ́kàn ó wà mẹ́. ìwé ọ̀rọ̀ PDP náà tún ní o ojúwe kárí ni ìwé ìròyìn
Nigerian Tribune pé ẹgbẹ́ òṣèlú PDP àwọn ìgbìmọ̀ tó jẹ́ pé national working committee tó jẹ́ pé àwọn jẹ́ pé ẹ̀yin la yàn síbẹ̀ ẹ̀ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ìgbìmọ̀ tá a mọ̀ wọ́n ti sọ pé ipò alága ẹgbẹ́ òṣèlú PDP ó yá òkè àríwá ni o àríwá lọ́hùn ni o nọ́ọ̀tì ni lọ́hùn bẹ́ẹ̀ ni wọ́n pín sí o eégún ẹ̀ tó jáde ti kú láì wò ó a máa kà á ní lágbára ọlọ́run àti rí yìí. nínú àwòrán kan ló ń pa mí lẹ́rìn bí mo ṣe ń bọ̀. kò ṣe gbójú kò mẹ́ torí àwọn àwòrán mi èyí máa ń gbójú kò mẹ́. inú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní gómìnà ìpínlẹ̀ Èkó Sanwó-Olú ó ṣàtìlẹ́yìn àníṣe ìbò ọdún 2023 ipò ààrẹ ó ṣàtìlẹ́yìn fún Tinubu kódà bàbá nù àsíá sókè ni o kábíyèsí Ọlọ́run ẹ wo iná kó ìròyìn tó jáde lọ́wọ́ ẹ̀kúnrẹ́rẹ́ à ń padà kà lágbára Ọlọ́run láti ṣe ìdùnnú àìrí láìka eléyìí tí mo rí ohun tó máa ń dunni báyìí ló ń pọ̀ lọ́rọ̀ ẹ ní o adífá fún ìròyìn tí àkọlé ẹ̀ tó wọ̀n dé lójú ìwé karùn-ún yìí ìwé ìròyìn Nàìjíríà ti pé Wike ó ní ẹ jẹ́ kí owó tí àwọn ìpínlẹ̀ ìjọ state àtàwọn ìpínlẹ̀ àti àwọn LG wọ̀nyí ẹ jẹ́ kó rú gọ́gọ́ sókè sí kí nǹkan lè bówó bá sí Yorùbá wọ́n ní ààrí mi ìnámówó amókúta dé ọjà wọ́n kọ́ ìyá aláwìyé mi ló sọ bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ nípa owó ìpínlẹ̀ local government ìjọba ìbílẹ̀ ó ń gbọ́dọ̀ ga sókè ni o Wike ló ń sọ bẹ́ẹ̀ o ojúwe karùn-ún ló wà o ìwé ìròyìn Nigerian Tribune àká o. nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní lópin ọ̀sẹ̀ tó ń báyìí ni o àwọn awakọ̀ àjàgbéjò bẹntiró agbépo bẹntiró káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ní àwọn àgùnlé ìyanṣẹ́lódì. ègé ni lápá tún ni mo ti rí eléyìí pé àwọn èèyàn 13 ni wọ́n bá kú bọ̀wọ́ níbo ìròyìn náà ni o bí o ti ẹ̀dùn mọ́ nínú ó ti jáde níbo ẹ̀bọ̀n ìrè o kí ló dé ẹ̀ ń tẹ́tìlẹ̀ pọ̀ ju ohun tó fà á tó jẹ́ pé èèyàn 13 tán láì ṣe tọ́kì láì ṣe ìdérègbè ẹ̀bọ̀n yìí á kà á. Ọlọ́run tọ́lá o ọkùnrin ló ń ké sí mi jẹ́ lókè lọ́hùn tó lódò tá a gbọ́n tí o gbẹ má gbàgbé wọ́n ń bù díẹ̀ a máa bù díẹ̀ mo ti kọ́lẹ̀ ti pẹ́ mi gbàgbé má fi kún bí alábìyẹ o. lágbára Ọlọ́run tó bá ti. àwòrán yìí. ọ̀rọ̀ wà sáwòrán. ó sọ̀rọ̀ ní àwọn tó ṣàjà tó fẹ́ jà sọ̀rọ̀ ní àwọn dókítà rèé àti ẹni tó ń gba ìtọ́jú. kábíyèsí Ọlọ́run. ó wá lásìkò payback ó wá ń sọ fún kejì ẹ pé ǹjẹ́ ó rántí ẹni tó jókòó táwọn fẹ́ tọ́jú yìí ó ní he is the bank manager who refused to approve our university loan. yéè bógun bá jọ lọ ọgbọ́n ajẹ́bọ̀ lálẹ́yìn àkàrà jẹ̀ṣà. ó bó ṣe lajú fún pẹ̀sẹ̀gbọ́n tó sọ pé yéè àṣírí tú ń bà lọ báyìí lọ́wọ́ sẹ́ pé kò sí àṣegbé àṣepamọ́ ló wà. lágbára Ọlọ́run tábà tí òkè lọ́hùn dé a máa mú ní ọ̀kọ̀ọ̀kan èjì. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. Àgbọ̀jìnlẹ̀ inú ìwé ìròyìn nítùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí èyí ni láti fi tó ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ rédíò Tùǹgbà 100.9 FM létí wípé iléeṣẹ́ rédíò Tùǹgbà kò lọ́wọ́ sí àwọn tí wọ́n ṣe ìfọ́nrere wípé kí a bá gba owó fún ìdókòwò tó lóyìnbó ń pè ní grant léyìí tí wọ́n tún béèrè owó fọ́ọ̀mù ìforúkọsílẹ̀ kí wọ́n tó ṣe ìrànwọ́ owó iléeṣẹ́ rédíò Tùǹgbà kò lọ́wọ́ sí i. bákan náà iléeṣẹ́ rédíò Tùǹgbà ń rọ àwọn olólùfẹ́ rẹ̀ wípé kí wọ́n má ṣe tẹ́wọ́ gba ìfọ́nrere wípé kí èèyàn wá kówó lé iléeṣẹ́ èyíkéyìí tí olóyìnbó ń pè ní investment àrùn ẹnikẹ́ni tó bá fẹ́ kówó lé iléeṣẹ́ èyíkéyìí kí ó lọ sí ilé ìfowópamọ́sí tó lè bọ̀ ń pè ní báǹkì láti lọ bá wọn dòwò pọ̀. bákan náà ẹ fura o ẹ má ṣe dá ẹnikẹ́ni lóhùn tó bá sọ wípé òun ṣèṣì tẹ àtẹ̀ránṣẹ́ nọ́mbà ìyẹn mẹ́sẹ̀gì sí yín wípé kí ẹ dá nọ́mbà náà padà ẹ má ṣe dá ẹni bẹ́ẹ̀ lóhùn tàbí tó bá ń béèrè fún ATM nọ́mbà yín account nọ́mbà yín àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí nítorí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ni wọ́n ti fi irúfẹ́ ìwà yìí lò ní jìbìtì. ìdí pàtàkì rèé tá a ṣe ń fọn rere fẹ́yìn olólùfẹ́ iléeṣẹ́ rédíò Tùǹgbà wípé kí ẹ má ṣe tẹ́wọ́ gba irúfẹ́ ìwà yìí. olùkéde iléeṣẹ́ rédíò Tùǹgbà 100.9 FM. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn
tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. Agbọ́jìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìtùngbà FM 100.9. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìròyìn jákèjádò àgbáyé o. Agbọ́jìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Àwa la ní ìjìnlẹ̀ Ọlọ́run ló fi rán wa. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùngbà FM 100.9 o. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ nínú ìròyìn ó gbéra o yé ìwé ìròyìn Nigerian Tribune ló wà lọ́wọ́ mi o ojúwé kejì lèmi fi ń ṣíde ìròyìn láàárọ̀ yìí olórogún ni o ẹni tẹ́tí lẹ̀ pọ̀ jù pé ṣé olórogún ni àbí kò bá tọ́lọ́gún wáyé olórogún ni o lókè téńté ni mo ti rí lè pẹ̀lú àkọọ́lé tó gbèrú pé látàrí pé àbá nípa ti owó ètò ìṣúná Nàìjíríà ní ọdún tó ń bọ̀ tí ààrẹ gbé lọ ilé ìgbìmọ̀ aṣòfin àti aṣojúṣòfin àkọọ́lé tó wá gbèrú rẹ o ààrẹ sọ pé ẹ̀ẹ̀mejì nígbà tí ọrọ̀ ajé dagun tó jẹ́ pé ń ṣe ní Nàìjíríà bá kàn dáwó ní ìgbọ́n torí pé ayáwó látàrí pé ayáwó òun ló kó wa yọ o àkọọ́lé tó gbèrú nìyẹn o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó lóun nìkan ní òròjọ́ ẹni tó bímọ méjì tó ń gbà náà mẹ́ta òun nìkan ní òròjọ́ ó lẹ́jọ́ wí o òun ló dífá fún ròyìn tó wọ̀n dé lójú kejì gẹ́gẹ́ bí ẹni orúkọ tó wọ̀n dé pé ẹni àkọ́kọ́ Nàìjíríà tó dájú ní àgbáńláyé ààrẹ Muhammadu Buhari ní ọjọ́ tọ́sídẹ̀ẹ́ àná òde yìí nígbà tí wọ́n ń sọ̀rọ̀ níwájú àwọn àpapọ̀ ilé ìgbìmọ̀ aṣòfin senate àtàwọn tẹ́pẹ́ aṣojú òfin tẹ́pẹ́ house of rep pé ẹ wò ó ọ̀rọ̀ nípa ti ètò ìṣúná ti ọdún tó ń bọ̀ àbádòfin nílànà òfin Nàìjíríà tẹ́pẹ́ kátó dípẹ́ àkànbẹ̀ sí náwó pé èèyàn ṣe pé èèyàn ṣe àlàkalẹ̀ pé kí la fẹ́ ṣe èèlò lọ́mọ náà pé a dẹ̀ gbé wá sí ilé ìgbìmọ̀ aṣojú òfin àtàtì òfin pé òun làwọn aṣèyọ ó wá tẹnu bọ̀rọ̀ níwájú wọn pé ẹ wò ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní ètè tó dá ẹ̀rín lẹ̀ ló jẹ́ kí mọ́tò ká pé owó yíyá ní àwọn àsìkò kan tẹ́ pé a ní ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ Nàìjíríà yìí yé ìbákan dojú délẹ̀ ìbákan dáwó ní fún ìbákan fọ́ kábígbà tí ẹ̀yin jábọ̀ ni pé ṣùgbọ́n ó nípasẹ̀ pé ẹ̀yà wa lówó ó lòun ló kó wa yọ ní ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ gẹ́gẹ́ bó ti hàn ní pé àwọn kan ń takò wọ́n ń ṣẹnu pé kò yẹ kó rí bẹ́ẹ̀ táwọn kan pé ṣé gbèsè náà fi ṣe wá ní ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o níbi tí àwọn kan pé arúgbó tó jẹ gbèsè jọ ewo èlò ló máa dúró san bí àti pẹ̀lú àwọn kan tó ń sẹ́ni wọn pé English àmì náà mú ọ̀rọ̀ ẹ̀ lò pé those who go are borrowing we also go are sorrowing kò sẹ́ni tí yáwó tí jẹ gbèsè tí kì í pé àní pé ara ni mi ohun tá a mi torí pé bí wọn fi kún ajágbẹ̀yìn pé àwọn ètí lẹ́sìn ó ti gbé kọ́kọ́ sí ó sàn yín báyìí pé yàrá yìí báyìí mo yá lọ́wọ́ yìí pé àwọn ilé ìgbẹ́dùnmọ́ ààrẹ wa ń tẹnu mọ́ pé àwẹ́yà kò yí àwọn èèyàn pé kì í ṣe pé àwọn yáwó yìí pé àpapín àpasápò àbí àjíkó pé ọ̀rọ̀ ajé àti tó yẹ ká ṣe Nàìjíríà kó lè tẹ̀síwájú kí Nàìjíríà kó lè sùn àbọ̀ kí àwọn èèyàn tó jẹ́ mùsùlùmí ní alhamdulillah lásìkò yìí àwọn kìrìsìtẹ́nì kàn máa kárí àwọn oníṣẹ́ kan múso pé òun ni àwọn gbé ìgbésẹ̀ láti yá owó yìí mọ́ fún un ẹgẹ́ bí wọ́n ti sọ ń bí wọ́n ní ẹ̀wò àárín mi ìnáwó tó máa ń sọ pé ajé ò sí èèyàn sùn ọ̀pọ̀ oróyìn rẹ̀ pé a mú òkúta dé ọjà báyìí ní agbára lọ́wọ́ kẹ́yìn sí ni wọ́n kọ́ pé àkúta kẹ̀ níbo ẹgẹ́ bí wọ́n ti là kalẹ̀ mí o owó tó ọ̀dẹ́ ń bí jẹ́ 16.39 trillion bọ́jẹ̀tì owó ìṣúná ti yẹ pé a ná ọdún tó ń bọ̀ òun là ó nà ẹ wo ó pọ̀ ojú bẹ́ẹ̀ lọ níbi tí ààrẹ ti ń ṣàlàyé pé ẹ méjì ọ̀tọ̀ recession ọrọ̀ ajé ó dagun tó jẹ́ pé Nàìjíríà ìbá ti wó ṣùgbọ́n o nípasẹ̀ pé ayáwó àbí ẹmọ tó mo tó ń ṣe kò ní wọ ọmọ ẹ̀ níran ìyàwó ẹ̀ níran àbí ọkọ ẹ̀ níran àbí ilé ẹ̀ níran kọ́ máa jìyà afẹ́ wá ọgbọ́n dáná ni o ó pọ̀ ojú bẹ́ẹ̀ lọ mo ka díẹ̀ lójúwé kejì ìwé ìròyìn Nigerian Tribune ẹni ọmọ ẹ̀rà ẹ̀ka wo. Ọlọ́run tọ́lá o lójú ìwé kẹrin ìwé ìròyìn Vanguard tí wọ́n wájú mi ni mo ti máa múròyìn ọ̀hún lọ́bùsàlẹ̀ gbèrè ló wà ìlú Àbújá mo gbà lọ o níbi tí mínísítà fún ìgbanisíṣẹ́ àti iṣẹ́ ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà dókítà Chris Ngige ó máa sọ di mímọ̀ fún àwọn dókítà orílẹ̀‐èdè Nàìjíríà pé ẹ wo ẹ̀dọ̀ máa gbórí yín mú pẹ́ kú oríire látàrí pé ẹni mi gẹ́gẹ́ bí mínísítà tó ń ṣe ìgbanisíṣẹ́ àti iṣẹ́ ṣe ní orílẹ̀‐èdè Nàìjíríà ó sọ ìdí mọ̀ nígbàtí ó gbà lára àwọn ọmọ ẹgbẹ́ yẹn àwọn oníṣègùn òyìnbó pẹ̀lú lára àwọn tó jẹ́ ìgbìmọ̀ àwọn ẹgbẹ́ àwọn dókítà oníṣègùn òyìnbó yẹn àwọn oníṣègùn òyìnbó agbègbè nítorí pé wọ́n ṣẹ̀wọ́ gilé ìyanṣẹ́lódì nígbà tó gba àlejò wọn lánàá òde yìí ìyẹn ní ìlú Àbújá tó ti sọ di mímọ̀ fún wọn pẹ̀lú gbóríyìn fún wọn tó jẹ́ adarí ìyẹn èyí tó jẹ́ adarí tuntun
fún àwọn ẹgbẹ́ oníṣègùn òyìnbó agbègbè ó sọ di mímọ̀ ó ní pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wọ́gi lé ìyanṣẹ́lódì ní òun gbúṣù bàdàbàdà kàkà fún yín Ngige wá sọ di mímọ̀ ó ní ìjọba àpapọ̀ ó ti ṣe àlékún owó tó jẹ́ pé ẹ̀ ń fapájárú tẹ̀ ń béèrè fún ìyẹn gẹ́gẹ́ bí owó àjẹmọ́nú ìyẹn fún àwọn ẹgbẹ́ oníṣègùn òyìnbó ìyẹn ti orílẹ̀-èdè Nàìjíríà ó ní ẹ wò látòrí 40 bílíọ̀nù náírà ọ̀nà ti ṣàlékún rẹ̀ sí 57 bílíọ̀nù náírà yẹn nínú ètò ìṣúná owó ọdún 2022 lè tún jẹ́ pé ààrẹ Muhammadu Buhari tó ti gbé ka ìyẹn wájú ilé àwọn ilé ìgbìmọ̀ aṣòfin méjì àgbà tó wà nílùú Àbújá nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ pé ìyanṣẹ́lódì tó wáyé láàrin àwọn oníṣègùn òyìnbó agbègbè ìyẹn dókítà ọ̀hún ó ní kò bá ti máa wáyé tó bá jẹ́ tó jẹ́ adarí àná yẹn nínú ẹgbẹ́ ọ̀hún ó ti ṣàlàyé pẹ̀lú bí ṣíṣe kú bí ọ̀bẹ ṣe bẹ́ gbogbo ẹ̀kọ́ pátá tó bá ṣàlàyé fáwọn ọmọ ẹgbẹ́ ẹni kì í bá ti máa rí bẹ́ẹ̀ ó ní ṣùgbọ́n látàrí pé ó kùnà láti ṣàlàyé gbogbo bí gbogbo ti ṣe rí ó náà ló fà tí wọ́n fi gùn lé ìyanṣẹ́lódì nínú ọ̀rọ̀ rẹ̀ wá sọ dímọ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti ọjọ́ kejì oṣù kẹjọ tí wọ́n ti gùn lé ìyanṣẹ́lódì ó ní kò sí wọn jẹ́ kẹ́nikẹ́ni lówó ìyẹn owó tó lẹ́tọ̀ọ́ tó jẹ́ bí owó àjẹmọ́nú fìyẹn fún àwọn òṣìṣẹ́ oníṣègùn òyìnbó ọ̀hún ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ ó ní nítorí ohun tóun kẹfìn tóun ṣàkíyèsí pé bí ó ṣẹlẹ̀ ní pé ẹni tó jẹ́ adarí àná tẹ́lẹ̀ yẹn nínú ẹgbẹ́ àwọn oníṣègùn òyìnbó agbègbè ọ̀hún ó ní ó ti ń tọwọ́ òṣèlú bọ̀ ó ti ń fèsì bí kan ju ibì kan lọ ó ní olófà tó fi jẹ́ pé ìyanṣẹ́lódì ọ̀hún tí ó fi wáyé ó wá gbójú bàràbàrà kàkà fún tó ṣe jẹ́ adarí tuntun àwọn ìgbìmọ̀ tuntun tí wọ́n tún kọ ẹgbẹ́ òun lọ́wọ́lọ́wọ́ ẹ wo ìròyìn pọ̀ ó fẹ́ ó kẹnu ó jù bẹ́ẹ̀ lọ wọ́n fẹ́ ní lẹ́kùnrẹ́rẹ́ ojúwe kẹrin ní kẹ̀sì sí ìwé ìròyìn Vanguard tó jáde lówùrọ̀ ọ̀tún ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀ ni ti máa bá pàdé. àbọ̀ ọláyẹmí àkànní ojúwe kẹrin ni mo gbà lọ ìwé ìròyìn Nigerian Tribune olórogún ni ní apá tún ni mo tẹ́rí o lọ́wọ́ àárín wọ̀sàlẹ̀ gbẹrẹ́ ó gbalẹ̀ síbẹ̀ tó jẹ gàba ti ẹni àkọlé tó gbèrú rèé o Anambra ni o pé ààrẹ sọ fún mi pé àwọn ò ṣe àtìlẹ́yìn fún ìjọba tìpátìkòkò àbí pé ẹ kéde ìlú ìfarahànbẹ o èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o Obiano lórúkọ tó wọ́n débi tó ń sọ̀rọ̀ nbí o ìwé aláwòye mi sọ pé ọ̀rọ̀ tí ọlọ́gbọ́n bá sọ ẹnu àṣì ìwé láti gbọ́ o kì í wọ́n á ṣe póríyàn dàrú ìbá ọlọ́ọ̀ ìbá yorùbá o nígbà míì tí wọ́n sọ níkọ̀kọ̀ ẹnìkan wá sọ jáde sa ìkejì ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní ọ̀rọ̀ ìkọ̀kọ̀ gbangba ló ń bọ̀ ló dífá fún ròyìn tó wọ́n dé yìí pé gómìnà ìpínlẹ̀ Anambra torúkọ ẹ̀wọ̀n dé mbíyọ Willie Obiano ló ń sọ pé ó ní mo ti lọ fi ẹjọ́ mo ti lọ sọ nípa ẹni tó jẹ́ pé mínísítà fún ètò ìdájọ́ Nàìjíríà tó dájú ní àgbọ̀n ńlá torúkọ ti ẹ̀wọ̀n dé mbíyọ Abubakar Malami mo ti lọ fi ẹjọ́ ẹ̀fọ́rọ́ ẹ̀ lọ ẹni àkọ́kọ́ tó jẹ́ bàbá gbogbo wa ìyẹn ààrẹ Muhammadu Buhari pé ààrẹ o ẹgbọ́n tí Malami sọ ẹgbọ́n tí mínísítà sọ pé a kéde ìlú ìfara ní ìpínlẹ̀ Anambra pé akíní kan ó ní ẹ máa gbọ́ òkú ẹ̀yàn tẹ́ pé ẹ jẹ́ ọmọ Anambra olùgbé Anambra àtàwọn ọmọ Nàìjíríà tó dájú ní àgbọ̀n tẹ́ pé ọ̀rọ̀ Anambra kan àtẹ̀yìn pé tí ń fojú wo pé November 6 ń bọ̀ ìdìbò ń bọ̀ pé bó o ní o ti jẹ́ o pé ọ̀rọ̀ English àmì ni pé the more informed you are the more productive your mind will become pé bí èèyàn máa ṣe ní ìsọfúnni tó gbọ́n tó yẹ kó gbọ́ tó ọkàn tó ti fẹ́ rẹ̀wẹ̀sẹ̀lẹ̀ ọkàn á lè karamọ́ṣẹ́ á lè tẹ̀síwájú pé kò sí tó jọ pé ààrẹ sọ pé àwọn òràn oníṣẹ́ bẹ́ẹ̀ o pé àwọn ò dẹ̀ ṣe àtìlẹ́yìn pé ní Anambra o àwọn kéde o ìlú òfarahàn ọmọ ẹ o ààrẹ ní Obiano sọ fáwọn èèyàn pé ó ń sọ dímọ̀ pé àwọn ààrẹ náà wọ́n mọ̀ ń pa o ẹgẹ́ bó ti yàn dé pé àìṣẹ́ tí wọn ò bẹ́ ni tòun ti yà ló ń jọ rìn o ẹgẹ́ bó ti yàn dé ń bí o ó lóun gbé ìgbésẹ̀ láti lọ sọ́dọ̀ ààrẹ ní ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ní Àbújá òun ní àǹfààní yẹn gómìnà Obiano láti ṣèpàdé pẹ̀lú ààrẹ Muhammadu Buhari pé dáàdì àbá ààrẹ o mo ti dé o ẹ wo kí ló ń ṣẹlẹ̀ mínísítà sọ pé a ó ṣe báyìí a ó nira o ó ní ààrẹ fi tiwọn ṣe àpẹẹrẹ pé kí àwọn tó di ààrẹ ní Nàìjíríà tó dájú ní àgbáláyé wípé àwọn díje lẹ́ẹ̀kínní ẹ̀kejì pé ẹ̀kẹrin ni Ọlọ́run tó ṣe Canada ló tó ṣe ètò tẹ́ pé àwọn dẹ̀ wọlé ṣọwọ́ wọ́rọ́wọ́ táwọn wọlé ṣọ̀bì erékùn pé ọmọ Nàìjíríà wọ́n tẹ̀ka fún wa pé ìwọ ló fi ṣe ìwọ ló mú ṣe ìdìbò pé àwọn gbàgbọ́ náà àlàáfíà ní ìpínlẹ̀ Anambra kí ìdìbò tó ń bọ̀ kó wáyé ní àlàáfíà pé ẹnikẹ́ni náà ẹgbẹ́ òṣèlú sí àwọn tó bá ti lọ́ forúkọ àwọn ṣe báyìí pé ẹnu òpùrọ́ kì í ṣe jẹ pé ó ti di àṣà wọn tó pọ̀ lẹ́nu báyìí ṣé a máa sọ pé ọ̀gá sọ pé láì ṣe pé ọ̀gá tiẹ̀ sọ ká máa lórúkọ ọ̀gá pé ó bá lẹ́nikẹ́ tó ń sọ ohun tí ẹ̀ka lórúkọ tàwọn pé ara o wọ́n ní ṣùgbọ́n ó wá ń fi àwọn olùgbé Anambra lọ́kàn pé ààrẹ lòun ó pe Malami sọ̀rọ̀ pé ìwọ mínísítà máa bọ̀ wá já sọ̀rọ̀ kí ló dé kí wà lọ́kàn yẹn tó fi sọ ọdún tó sọ yẹn gẹ́gẹ́ bí ó ti yàn dé nínú ìwé ìròyìn Nigerian Tribune láàárọ̀ yìí ojúwe kan ní ó pọ̀ ó gbalẹ̀ ojú bẹ́ẹ̀ lọ mo kàn ká díẹ̀ ń bẹ́ẹ̀ ni mo ṣẹ́nu kó ń bẹ́ẹ̀ ẹ̀nà ọmú ẹ̀rà ẹ̀ka wó.
ọlọ́run tọ́lá o Oúnjẹ. lójú ìwé kẹwàá mo tún ṣe sí gbẹ̀rẹ̀ yẹn ìwé rẹ̀ Vanguard tó jáde lówùúrọ̀ tòní ìpínlẹ̀ Ògùn mo gbà lọ ìlú Abẹ́òkúta gọmọwà níbi tí gómìnà ọmọọba Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn lánàá òde yìí bàbá máa ṣe àtẹnumọ́ rẹ̀ ó ní ìṣèjọba ń wo láyéláyé fún àbàdà tí pé kò sí ẹ̀ lè fọwọ́kànnì gẹ́gẹ́ bí ìlérí àti àdéhùn òun lásìkò tó ń ṣe ìpolongo ìdìbò ipò òun ò ní fọwọ́kàn owó tó bá ti jẹ́ ti ìjọba ìbílẹ̀ yẹn ti ìpínlẹ̀ Ògùn ó ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun lòun sì ń ṣe ó náà fọwọ́kàn owó tó ní ṣe pẹ̀lú ìjọba ìbílẹ̀ ó ní torí pé kíni àwọn náà nílò owó àwọn ọmọ gẹ́gẹ́ bó ṣe sọ pé ó máa jọ ọ́ lẹ̀ láti máa bá ìṣàkóso ìjọba ìbílẹ̀ agbègbè wọn lọ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àwọn ẹ̀ka ìjọba tó yẹ kó súnmọ́ aráàlú jùlọ tó sì lè tètè yanjú ohun tí àwọn aráàlú fẹ́ láti lè tètè dá wọn lóhùn ó ní àwọn ló súnmọ́ jùlọ ìdí rẹ̀ tó ń ṣe ní ìpinnu wípé ìjọba wọn kò ní fọwọ́kàn owó tó ní ṣe pẹ̀lú ìjọba ìbílẹ̀ Ògùn ìyẹn Ògùn ìjọba ìbílẹ̀ Ògùn tí ó wà ní jákèjádò ìpínlẹ̀ Ògùn nínú ọ̀rọ̀ rẹ̀ lánàá òde yìí nígbà tí ó ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn tó jẹ́ àwọn alágàlága ìyẹn ìjọba ìbílẹ̀ ìjọba ìpínlẹ̀ Ògùn nílùú Abẹ́òkúta tó wáyé lánàá yẹn ní Òkè Mọ́sàn ló ti sọ di mímọ̀ ló ti ṣí ọ̀rọ̀ ọ̀hún lábẹ́lábẹ́ ló ti jẹ́ kó mọ̀ ló ti sọ́kọ̀ wọ́n lójú ipò òun fọ́kàn owó yóò owó tó ń wá látọ̀dọ̀ ìjọba àpapọ̀ ó náà dẹ́yìn náà ló dé sí bí kò ṣe wípé ẹ rí dájú pé ẹ ń lò bó ṣe tọ́ àti bó ṣe yẹ ó wá tún mẹ́rin bá nù ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ wò ẹ tún wá ṣiṣẹ́ takuntakun láti rí pé lórí ọ̀rọ̀ ètò ààbò àgbègbè yín ẹ mú kó dúró wámúwámú bákan náà ẹ sì dájú pé ètò ààbò tó wà láti rí pé àwọn oníwà jàǹdùkú àwọn ẹlẹgbẹ́kẹgbẹ́ àwọn oníwà ajínigbé àwọn tó ń dààmú ìgbà àlàáfíà ìpínlẹ̀ Ògùn ẹnìkanì sún wọ́pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ògùn láti rí pèsè àdé gbogbo ẹ̀dùn wọn àfẹ́yìn tẹ́gbọ̀n lálẹ́ fi ṣọ́bí ti òde Ọ̀yọ́ ó wá padà sórí ọ̀rọ̀ rẹ̀ ó ṣe àtẹnumọ́ ó náà wò ẹni dájú pé jẹ́ olóòótọ́ àtàlákòyàwọ́ ìyẹn fún àwọn aráàlú tí wọ́n yàn sórí àléfà nítorí bó ṣe sọ bẹ́ẹ̀ ló ṣe rí bẹ́ẹ̀ náà ló sì ṣe máa rí gẹ́gẹ́ tó ń bá ṣe wà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ògùn òun ni ó yí fọwọ́kọ̀ o ẹ máa ṣàkóso ìṣèjọba ara yín gẹ́gẹ́ bí ẹ tó súnmọ́ ará ìlú jùlọ ẹ wo ẹ fẹ́ lóye òun lọ́kùnrẹ́rẹ́ ẹ lọ sójú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn ọ̀hún níbẹ̀rẹ̀ tí máa bá pàdé. káàbọ̀ Reverend Father of St. Neots Cathedral ọlọ́run ló kórìí bẹ́ẹ̀ ojú ìkẹrin mo ṣì wà mi ò tí ì kú òun bẹ́ẹ̀ ìwé ìròyìn Nigerian Tribune lókè téńté olórogún níṣẹ́ lókè téńté ni mo ti rí eléyìí o pẹ̀lú àkọlé tó ń gbèrò pé àwọn ìgbìmọ̀ tó ń ṣiṣẹ́ ìyẹn kọ́mítì nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party wọ́n ní wọ́n tẹ́wọ́ gbà pé dàpé alága fún ẹgbẹ́ òṣèlú PDP ẹ jẹ́ kó máa lọ sí àríwá north ló ń jẹ́ bẹ́ẹ̀ o àkọlé tó gbèrò nìyẹn o ṣé ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní mi ò fẹ́ ṣàgbàmọ̀gùn ẹ o ẹgbà kínní mi ò fẹ́ ó ṣàgbàní tó jẹ́ pé ó fẹ́ fún yàn ní nǹkan o àti pẹ̀lú ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ìbá ọlọ́run ìbá pé a ní kó ohun tó wu ní ó wá ohun tó dá bọ́ síbẹ̀ tó bá da tí ò bá wu ní kọ́ àmọ́ ṣùgbọ́n mọ̀ṣá ìwé méjì ló dífá fún ìròyìn tó wọ̀de pé àwọn ìgbìmọ̀ tẹ́ pé wọ́n jẹ́ àwọn kọ́mẹ́ntì tí wọ́n ń ṣiṣẹ́ láti pé ẹgbẹ́ òṣèlú PDP gbọ́dọ̀ tẹ̀síwájú ó gbọ́dọ̀ dín ńlá ẹgbẹ́ pàdé kalẹ̀ ẹgbẹ́ ẹrù ẹjọ́ kí la lè tún ṣe tó yẹ pé lábẹ́ àkórí ẹ̀ tó yẹ pé ó jẹ́ adarí wọn tó yẹ pé gómìnà Ifeanyi Ugwuanyi tó yẹ pé wọ́n ṣe ìpàdé wọ́n jáwọ́ pé wò ohun tí a kíyèsí ni pé apá àríwá lọ́hùn láti nọ́ọ̀tì lọ́hùn alága fún ẹgbẹ́ òṣèlú PDP ibẹ̀ ní kẹ́jẹ́ kó bọ́ sí o gẹ́gẹ́ bí wọ́n ti pé ó dà pé ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ti fọwọ́ sí pé apá àríwá lọ́hùn ni kí alága fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party kó jẹ́ pé ó ti wá o gẹ́gẹ́ bó ti hàn dé mi ọ̀rọ̀ ìwé aláwọ̀ yẹmi ni ó lóhun tó sáwọnú o lóní ọkọ̀dà àràdà kó lóní ká mú ọkọ̀ àti àrẹ́jáde pé àkókò rọ̀ sálẹ́bẹ̀ o ẹlẹ́ ẹmọ ẹpá ẹjẹ́ ká wọlé ká lè rí nǹkan jẹ o gẹ́gẹ́ bó ti hàn dé pé ìpàdé ẹlẹ́ẹ̀kẹrìnléníàádọ́rùn-ún 94 regular meeting tẹ́ pé wọ́n ṣe ní Àbújá ló jẹ́ pé wọ́n ti forí korí pé àwò ìgbìmọ̀ tẹ́ pé gómìnà Ifeanyi tó ṣe ẹ̀dárí wọ̀nyí àbọ̀ wọn pé apá àríwá lọ́hùn kí alága ẹgbẹ́ òṣèlú PDP kó jáde pé wọ́n dàpọ̀ wọn buwọ́ lù ó gẹ́gẹ́ bọ́dún wá fi ọ̀rọ̀ yìí sí ẹni tẹ́ pé agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú yìí lẹ́nu wò pé orúkọ ti ẹ̀wọ̀n dé ń bí Kọ́lá Ọlọ́gbọ́ndíyàn ó sọ̀rọ̀ ó jábọ̀ fún ó ní àwọn ṣe àtìlẹ́yìn fún ohun tí àwọn ìgbìmọ̀ yẹn tọ́ pé wọ́n ṣiṣẹ́ lórí o ẹ wo ìròyìn yẹn pọ̀ ojú bẹ́ẹ̀ lọ wo ó tún wá hàn dé ń bẹ̀ mórí mi ò gbọ́dọ̀ mójú kó mẹ́ pé kí ni ti ààrẹ ẹ̀ ń tẹ́tìlẹ̀ pọ̀ ju pé ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ní ẹgbẹ́ òṣèlú PDP ká fi ilẹ̀ sí gbogbo pé láti zone láti bí kíbi ààrẹ ní ẹgbẹ́ òṣèlú PDP ní àtàrí ọdún 2023 ká ṣe ilẹ̀ kó jẹ́ pé kó má dé pé àtìsẹ́nìkan pàtó pé apá àbí pàtó pé ká fi ilẹ̀ fẹ́ pé láti bí kíbi tó pé wọ́n bá ti ní àǹfààní àbí tọ́nà pé àwọn lè ṣe ó wà lójú kẹrin o mo ka díẹ̀ ń bẹ̀ ni o ẹ̀yin náà mo tẹ́ kẹ́ ṣe o ẹ̀ka o.
ọlọ́run tọ́lá o. Mo ń jẹ́ o. ojú ìwé kẹwàá mo ṣì wà bẹ́ẹ̀ ni ìyẹn ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní ìlú Òṣogbo gan mo gbà lọ o yíyẹ Òṣogbo òròkì níbi tí àwọn ẹgbẹ́ òṣèlú People Democratic Party ẹ̀ tó jẹ́ òdíje dupò yẹn ní ọdún 2018 gẹ́gẹ́ bí òǹdípò ìyẹn òjídé dupò lábẹ́ gómìnà ìyẹn ní ìjọba ìpínlẹ̀ ọ̀hún lábẹ́ ẹgbẹ́ òṣèlú People Democratic Party mo sọ nípa Senator Adémọ́lá Adélékè ó máa ti ṣèlérí láti pèsè iye ọkọ̀ òfurufú aládàáni láti máa gbé ẹtújẹ́ ọ̀ọ́ni ti ilé Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì káàkiri ibikíbi tí bàbá bá fẹ́ lọ nínú ọ̀rọ̀ rẹ̀ ní ti ẹ bá lè fóun láǹfààní dìbò yọ owó gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọdún 2022 ìyẹn nínú ètò ìdìbò tó máa wáyé lọ́dún tó ń bọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún iná ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ agbẹnusọ fún Ọọ̀ni tó fi léde mọ́sọ nípa Moses Ọláfárí ó ṣàlàyé onísìnìtọ̀ Adélékè ó ṣe aṣọ lójú ọ̀rọ̀ yìí nígbà tó wá ṣe ẹlẹ́ńbẹ̀hún ìyẹn sí Ọọ̀ni ní ààfin rẹ̀ tó wà ní Ilé Ifẹ̀ ó ṣe àlàyé ó ní òun ṣe àwọn fẹ́ràn pẹ̀lú máa ń fẹ́ láti ṣe àpọ́nlé àwọn tó já àròlé Odùduwà àtàwọn ipò tí ó jẹ́ ipò ìṣẹ̀ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà ní pàtàkì jùlọ ní ilẹ̀ Yorùbá wa ń bì í ó ní ó máa ṣe àpọ́nlé rẹ̀ ó ní òun mọ́rí nìyí ó ní tẹ́ bá ṣẹlẹ̀ fóun láàyè tẹ́ ẹ lè ṣàtìlẹ́yìn fóun láti lè jẹ́ kí òun bọ́ sórí àléfọ́ òun ni ó ní pẹ̀lú àwọn ìpinnu àti èròǹgbà tóun ní ó ní akọ ibùdókọ̀ ọkọ̀ òfurufú ó ní ọ̀ma kọ́kọ́ ṣàtúnṣe rẹ̀ àti wípé láti ilé yín dé ibi tí ọkọ̀ òfurufú ti máa gbé yín ó ní ọkọ̀ agbérapá máa wà bẹ́ẹ̀ tá máa gbé ẹsẹ̀ kẹ̀ ẹ lè fẹsẹ̀ rìn mọ́ ẹ fẹ́ ṣe gágan ó ní ẹ lè fẹsẹ̀ rìn ẹ fẹ́ jẹun ẹ lè fẹsẹ̀ rìn ibikíbi tẹ́ bá fẹ́ ṣe tẹ́ bá fẹ́ lọ ó ní lọ́wọ́ láti lòkọ́ sí kò kódà kẹ́ ẹ fẹ́ lọ bó olórí nínú ìyẹ̀wù rẹ̀ ó ní ọkọ̀ agbérapá wà tó máa gbé yín kàtó ìbí ẹsẹ̀ kẹ̀ ẹ̀yẹ kò gbìyànjú kẹ́ ìdìbò rẹ̀ sórí àlefa gẹ́gẹ́ bíi gómìnà ó ní tẹ́ bá wá ṣe gbogbo níbo tí òun wá sọ yìí ẹ wò òun ò parọ́ ó ní ẹ̀yin náà ṣe àmọ̀ ó mọ ọpá mi ka ó ṣó o gbogbo ìlérí tòun ṣe kì í ṣe lórí asán o ohun tó máa ṣe lòun sọ fún ẹ kò gbìyànjú ẹ tèmí lórí àlefa gẹ́gẹ́ bíi gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọdún 2022 Ọọ̀ni Ògúnwùsì ẹ máa gbádùn mi o lẹ́nìkan wà ra sọ̀rọ̀ lábẹ́ ẹ̀ lẹ́ pé lásán ni labalábá ṣòro dòdò. má ti jẹ àti mú ní kábíyèsí Ọlọ́run. ẹ wo ẹbẹ̀rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ nínú ẹ lọ sójú ìwé kẹwàá ìwé rẹ̀ Vanguard tó jáde lówùúrọ̀ ọ̀tún ẹ̀kúnrẹ́rẹ́ yẹn o ìbẹ̀rẹ̀ tí máa bá labalábá rẹ̀ lórí òdòdó yìí. tó ń ṣọ̀rẹ́ òdòdó ọgbọ́n àti jẹ àti mú ní kábíyèsí. yé ìròyìn làwọn aka o ojúwe kan ni mo sì wà fọ́ yìí náà ni o first stand for balance mi ò tí kò mẹ́ẹ̀ olórogún ni sẹ́ẹ̀ lọ́wọ́ ìsàlẹ̀ kò gbẹ̀rẹ̀ àmọ́ ṣùgbọ́n bọ̀ sálápàsì ni mo ti rí lé pẹ̀lú àkọọ́lẹ̀ tó gbèrò pé ibi tí ẹni tó máa jẹ́ ààrẹ ní Nàìjíríà máa ti jáde wá Haúsá ni Yíbò ni Yorùbá ni pé kò ìyẹn kì í ṣe ìṣòro fún ọmọ Nàìjíríà ìyẹn kọ́ ní ìṣòro wa o èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o orúkọ tó wọ́n dé ń bí lẹ́tà 5 péré ni o Àtíkù ló sọ bẹ́ẹ̀ o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó ní purọ́ níyì ẹ̀tẹ́ ló mú wa o téèyàn bá jẹ́ tó ń purọ́ a ní yìí ń tá ẹ̀mí àmọ́ sí mọ́mọ́sí alágbára Ọlọ́run a paratẹ́ ni o English àmì náà máa nẹnu sí o ó ní for every lie told another lie is needed to cover it up lie téèyàn bá yírọ́ kalẹ̀ bí akọ gbégbégbégbé àbò lọ gánagánagánagánagánagán abirọ tago ṣọ́ọ̀ṣì gángan díẹ̀ lórí fẹ́ tó ń purọ́ fún abirọ ìtẹ̀sẹ̀ ń bí gbàgbàgbà ó dẹ̀ máa fọ́ nìyẹn burúkú ni o àfi tó ń bá kó wọn ju ẹ o ẹ má dẹ̀ ń purọ́ rè kó jáwọ́ tó pé a parajà lóde fá fúnra ètò wọn dé yọ ní tó jẹ́ pé igbákejì ààrẹ nígbà kan ní Nàìjíríà tó dáa jù ní àgbára tó jẹ́ pé ó díje dupò ààrẹ ní ẹgbẹ́ òṣèlú PDP nígbà kan ìyẹn Àtíkù Abubakar ló ń sọ̀rọ̀ dímọ́ra pé ọmọ Nàìjíríà ó lóun ò ní pẹ̀lú ọ̀bọ̀jẹ̀kọ òun ò ní pẹ̀lú ìjímèrè jáwúrà pé bó ṣe yẹ kó rí de pé ẹni tí ó máa jẹ́ ààrẹ Nàìjíríà pé ẹ̀yà kan ní èdè kan ti wá pé kò ń ṣèṣòro fún àwọn ọmọ Nàìjíríà ẹ̀gbọ́n tó ń sọ ni tá máa ń sọ nípa ọmọ Nàìjíríà pé ọpọlọ ń bẹ ọgbọ́n ń bẹ ìmọ̀ ń bẹ pé Nàìjíríà orílẹ̀ tó dájú ní àgbà ńlá jẹ́ pé Ọlọ́run bless tó bùkún fún ni o pé àwọn tó wà mẹ́ta kì í ṣe ara kúrí o pé èèyàn gírí ni wọ́n èèyàn lórí wọn pé ẹnìkan agbègbè pé kì í ṣe ìṣòro tiwa o ó ń sọ ilé ìdímọ̀ látàrí pé kí ni ìpàdé ìtẹ́kùn wọn ṣe náà ni ẹlẹ́ẹ̀kẹrìnlélẹ́àádọ́rùn yìí ní olú ìlú orílẹ̀-èdè wa Nàìjíríà ní Àbújá ni wọ́n ti ṣe pàdé yìí ló ti wá ń sọ̀rọ̀ ó ní ẹ̀wò èyí tó jẹ́ pàtàkì lọ ni pé àwọn ọmọ Nàìjíríà ẹ̀sìn bẹ lẹ́yìn Nigerians have the final say bí Ọlọ́run ṣe ní final say lórí ayé ìyàtọ̀ pé ohun tí Ọlọ́run bá wí ó dé báyìí ó dé bẹ́ẹ̀ ó jókòó báyìí wọ́n bọ́ ẹ náà ni o tó bá kọ́ lọ́n ló sọ pé àwọn ọmọ Nàìjíríà ló ní final say lórí pé ẹni tí ó jẹ́ ààrẹ wa Haúsá ni o Ìgbò ni o Yorùbá ni o àbí Èkìtì ni o ti wá o pé àwọn ọmọ Nàìjíríà ni o pé ní àtàrí kí ni o ohun tí wọ́n láti ṣe tó jẹ́ nípa ìlànà òfin pé
ẹ jáde wọ́n dìbò wọ́n tẹ̀ka ọ pé ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú mi o ẹgbẹ́ òṣèlú PDP èmi kọ́ ló sọ̀rọ̀ mọ̀ ń kà mọ́ eré ni pé àwọn Nàìjíríà ìṣèlú wa ni pé ó ní ẹ̀kọ́ ìṣòro pé àwọn tó jẹ́ pé electorate tó ń dìbò àwọn ni wọ́n ní finance láti yẹn tó wọ́n jẹ́ pé ààrẹ wọn Àtíkù ló ń sọ tó pọ̀ èmi kàn ká díẹ̀ ń bẹ̀ ni o ó ní fáàkì tán ó gbọ́dọ̀ take time kó má lọ padà kiri àmọ́ nǹkan ẹbọ náà ni o ẹnu ọmú ìròyìn Nigerian Tribune ẹ̀ka wo. ohun tó sọ oníkàlùkù do ní ìrírí. bẹ́ẹ̀ni ntàn là kọjá ni ọ̀tọ̀ ni. oníkàlùkù là kọjá ọ̀tọ̀ọ̀tọ̀. bẹ́ẹ̀ni odò tí agbọ́n tí ò gbẹ. à ń bù díẹ̀ díẹ̀ ni kátúndókè lọ́wọ́. ó ṣe pàtàkì. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn nítùngbà FM 100.9. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn Orísun ayọ̀ òkè àbíyè ti pé ọdún méje ẹjẹ́ dá múso. múso. ìwọ ni màá lò yẹ ọ́ ìwọ ni bàlábà ìdúró olóko mẹ́ta. Ọlọ́run ọba mi ti ń fúnni ní ìsinmi kúrò nínú gbogbo làálàá ni yóò máa dábìrà níbi àjọ̀dún ọdún keje ti ìjọ Orísun ayọ̀ òkè àbíyè revival ministry ti ìjọ sí announcement church worldwide ayọ̀ ní o Red district branch ọjọ́ sátidé 9th October 2021 ni yóò wáyé bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ nílé ìjọsìn wa tó wà ní ìfẹ́ olúwa community lukosi ewu ọlọ́jà extension off Ṣàgámù road Ogun state àkọlé tọdún yìí ni my year of rest ọdún ìsinmi ni olùwàásù ni special apostle prophet Òkìkí Adébánjọ àwọn alága àjọ̀dún ni mọ́sùlù apostle honourable Ọdúnlámì Michael àti apostle Ajíbádé Ṣẹ́gun àwọn alága obìnrin ni special mother in Israel Adébóyèga Bíbítáyọ̀ àti senior mother in Israel Odúbánkù Janet àwọn akọ̀wé àjọ̀dún ni senior lady leader Dòsùnmú Tèmítọ́pẹ́ àti apostle Joshua Ògúndákan àwọn ẹgbẹ́ tí yóò máa ṣe bẹbẹ lọ́jọ́ náà ìyún excellent band of the day Queen Esther's band prophetess Deborah band ìyún láti Orísun ayọ̀ revival ministries òmùàrán ẹgbẹ́ tó fakọyọ lọ́dún yìí band of the year ní Dorcas band olùgbàlejò tó tún jẹ́ olùṣọ́ àgùntàn ní màmá wa special mother in Israel prophetess Janet Ọmọtọ̀ṣọ́ lálérè tí bàbá wa prophet Dr. J.O. Adéníran JP sì jẹ́ general overseer Orísun ayọ̀ revival ministries ti ìjọ sí announcement church worldwide ẹ̀gbọ́n sọ́dọ̀ mi gbogbo èyí tí ṣiṣẹ́ tí a di ẹrù wọlé lórí ẹ̀mí ó sì fi ìsinmi fún ọkàn yín ayọ̀ ni o. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. nítùngbà FM 100.9. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ṣe bẹ́ẹ̀ ń tẹ̀síwájú láti kọ́ ní Tùngbà 100.9 FM. ẹ̀fíìsì ní tiwa ọlọ́run ló kórí bẹ́ẹ̀ èèyàn kọ́. bẹ́ẹ̀ni. ojú ẹ̀ karùndínlógójì mo ṣe sí gbẹ̀rẹ̀ yẹn nínú ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní níbi tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin yẹn ti ìpínlẹ̀ Anambra tó ti pè fún wò ẹ wá tọrọ àforíjì tàbí kó kọ̀wé fi ipò tó wà sílẹ̀ tá lọ́tọ̀ bẹ́ẹ̀ fún ẹni tó jẹ́ adájọ́ àgbà yanyan fórílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú mínísítà tó ń rí sí ètò ìgbẹ́jọ́ mo sọ nípa Abubakar Malami wọn lọ sọ dímọ̀ fún wọn ni ìpínlẹ̀ Anambra nílò kó wá láti tọrọ àforíjì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ láti kó hílà ìlò báwọn ará ìlú pẹ̀lú ìpèsè ìjọba pé wọ́n kéde pàjáwìrì yẹn ní ìpínlẹ̀ ní kò yẹ kó jẹ́rù wọ lóye kó sọrúfẹ́ ọ̀rọ̀ yìí lánàá ni àwọn ọmọ ilégbèmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Anambra náà sọ̀rọ̀ yìí láti ẹni tó jẹ́ adarí fún àwọn tó pọ̀ jùlọ yẹn nílégbèmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀hún mo sọ nípa dókítà Nnamdi Ọ̀káfọ̀ tó jẹ́ ọ̀kan náà àwọn ọmọ aṣòfin ọ̀hún ló sọ di mímọ̀ nínú àbájáde ìpàdé onígbà tó ń bá oníròyìn sọ̀rọ̀ ó sọ di mímọ̀ wọn ni
kò sí ìdí kan tó yẹ fún ẹni tó jẹ́ adájọ́ àgbà lórílẹ̀‐èdè nàìjíríà láti lè kó hílàhílo tàbí fi àwọn sínú gbìngbìnì ọkàn wípé sẹ́ àníkọ́ kéje pàjáwìrì ló fararọ yẹn ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n ní kò í ṣerú ẹni tó jẹ́ mínísítà fún ètò ìgbẹ́jọ́ lẹ́ẹ̀kọ́ máa sọrúfẹ́ ọ̀rọ̀ yìí ó bá sọ ọ́nà ọ̀rọ̀ rẹ̀ ó ní gbogbo àwọn ará ìdọ̀ pátápátá ló gbọ́dọ̀ wá tọrọ àforíjì fún ipò ohun tó sọ yẹn o ti kó jẹ tàbí kó o kọ̀wé kó o fi kò tó wà sílẹ̀ pé ó yẹ nípò tó wà láti máa sọrúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde lẹ́nu ó ní ọ̀rọ̀ tó wá fi léde àwọn tó jẹ́ agbẹnusọ ọ̀hún ìyẹn nílé aṣòfin ọ̀hún wọ́n sọ dímọ̀ wọ́n pe ààrẹ Muhammadu Buhari o ohun táwọn fẹ́ gẹ́gẹ́ bàbá dáadáa àwọn òtètè mọ àgbàtẹ́ tó jẹ́ gómìnà àwọn tó wà sọ́fà pé mọ̀ sàwọn kó tiẹ̀ mọ̀ wípé lè sí irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó pé kíni ẹni bá mọ̀ kì í fẹ́ kó wò àgbájásíre kì í bá wọ́n jẹ́ àwọn mọ́rùwà àwọn dẹ́ mọ́rù akitiyan yìí àti làkàkà yìí lórí kí orílẹ̀-èdè Nàìjíríà àdínkù lè dúró ní gẹ́gẹ́ bí ọkàn ṣoṣo kí ìtẹ̀síwájú kó lè bá àwọn ọgbà ilẹ̀ sí irúfẹ́ ìwà bẹ́ẹ̀ ṣùgbọ́n bàbá dáadáa àwọn táwọn fẹ́ rí ẹjọ́ ẹ bá wa yọ tó jẹ́ mínísítà fẹ́tò ìgbàjọ́ yìí ẹ bá wa yọ nípò tàbí kẹ́ ẹ bá wọ̀ pé kó tètè wá tọrọ àforíjì fún àwọn olùgbé ìpínlẹ̀ Anambra kó kọ̀ ìfúnra ara rẹ̀ kó kọ̀ bínú kó náà ò ṣiṣẹ́ mọ́ torí pé kíni àṣìṣe lágbà òun lè tó ṣe láti lè gbẹnu sókè sọ wípé àwọn ṣetán láti ké ìkéde ìlú òfararọ yẹn ní ìpínlẹ̀ Anambra ọ̀nà wo lẹ́yìn èyí ààrẹ o ẹ wọ́n bá wa pèsè àwọn ọlọ́pàá àwọn ẹ̀ṣọ́ ètò ààbò lọ́lọ́kọ̀ òjọ̀kan sí ìpínlẹ̀ Anambra láti lè rí pé ètò ààbò túbọ̀ fẹsẹ̀ múlẹ̀ fún àwọn aráàlú ni o àtàwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún ohun táwọn fẹ́ ní lọ́wọ́ yìí ààrẹ ìyẹn ẹni àkọ́kọ́ orílẹ̀-èdè yìí mo sọ nípa president Muhammadu Buhari ẹ fẹ́ ìròyìn òun lẹ́kùnrẹ́rẹ́ kódà pẹ̀lú bá ṣe fárígá bá ṣe sọ̀rọ̀ ojú ìwé karùndínlógójì ló wà yẹ ìwé ìròyìn The Vanguard tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀rẹ̀ tí máa bá parí. Nigerian Tribune wọ́n mi ṣàn kó sí ẹnu ẹ̀ yé ìwé ìròyìn Nigerian Tribune ojú ìwé karùn-ún mo gbà lọ. bóyá ojú lásán kọ́. àdúrà ni ojú ẹgbẹ̀rún gbà lólórógún ní olápàsì lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ̀ ni mo ti rí pẹ̀lú àkọọ́lé tó gbèrò pé Wike gómìnà kan ló ń jẹ́ bẹ̀ lórílẹ̀ Nàìjíríà yìí gómìnà ìpínlẹ̀ Rivers Nyesom Wike ó sẹ́nu fún ó pè pé owó tó ń wọlé stéètì ìpínlẹ̀ jẹ́ kó rú gọ́gọ́ sókè kì í ṣe ẹnìkan ìyẹn ìkíní ìkejì ìjọba ìbílẹ̀ kó náà ga sókè látàrí àwọn nkẹ́kẹ́ àti àwọn nkẹ́kẹ́ àkọlé tó gbèrú ni o ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni o ó lé bí o pa mí mi ò yó kì í jó lódùmarè mọ tí ó ṣe fún ni o ìmí ó láàkè kígbe lákèénú gbogbo ara báyìí lè àfi kígbe apariwo òun ló dín fáfúrò ètò wọn de pé gómìnà ìpínlẹ̀ Rivers torúkọ ẹ̀wọ̀n dé bí ní ọjọ́bọ̀ tọ́sí àná òde yìí Nyesom Wike ló sẹnu ló ń pè látàrí kíni ètò kan tí àwọn kan tẹ́ pé revenue mobilization tẹ́ pé wọ́n gbé kalẹ̀ tí wọ́n ṣe níbo ní Port Harcourt tó jẹ́ pé nípasẹ̀ tẹ́ pé wọ́n gbé kalẹ̀ pé ó yá ní ọ̀rọ̀ à ń pa wọlé látọ̀jọ́ ìwà àpapọ̀ ó yá owó ìjọba ìpínlẹ̀ owó ìjọba ìbílẹ̀ ó bá ló jẹ́ kórí o ló jẹ́ kí gómìnà nípasẹ̀ ẹni tẹ́ pé ó ṣojú ẹ̀ níbẹ̀ ẹni tẹ́ pé ó jẹ́ igbákejì gómìnà torúkọ ti ẹ̀wọ̀n dẹ́mi ọ̀bìlẹ̀kọ Ìpálíbò Bánígò ló wá tẹnubọ̀ ó ní ẹ̀wò ìlànà tá a fi ń ṣe pé ẹkùn ìrìn láàrin yìí ó ní 1992 ní ìlànà ti wà nípa àwọn tó jẹ́ pé àwọn tètè preparation àwọn ológun ó jẹ́ pé àwọn làkàlẹ̀ pé lè yóò bá gbà mú wọn ó wá sọ̀rọ̀ ìyẹn tó jẹ́ gbákejì Wike yìí ló tẹnubọ̀rọ̀ níbi ètò yìí ó ní ẹ máa gbọ́ ó ní sẹ́rí ìjọba FG ẹrù pọ̀ lọ́rùn wọn gan ó ní àgbà wọn ká nǹkan pọ̀ nǹkan mọ́ pé tí ìjọba ìpínlẹ̀ bá lè ní owó tó pé ó kò level tó wà tó pọ̀ sókè sí ìjọba ìbílẹ̀ náà ó ní wọ́n á lè ṣe nǹkan tẹ́kọ́ ṣe yé ọ̀rọ̀ ìwé aláwòye mímú tẹ́nu ní à ẹ mọ̀ pé bí ẹrù bá ti pọ̀ jù lọ́rùn ọ̀gẹ̀dẹ̀ báyìí afẹ́fẹ́ pín tí báyìí ó máa wó dànù ní o pé ilé ṣáájú o gẹ́gẹ́ bó ti wà ní wọ́rọ̀ pé Wike fúnra ẹ̀ ó ti gbẹ́ni tó jẹ́ alága ìgbìmọ̀ yìí nípa ti ọ̀rọ̀ ìgbàwó ìpawọlé revenue allocation yìí ó ti gbà ní àlejò torúkọ ẹ̀wọ̀n dẹ́mi yan olóyè Elias Mbam ohun tó ṣàǹtẹ̀ náà ni pé ọ̀rọ̀ nípa ti olówó dé everything in life may not be money but every important thing in life needs money ọ̀rọ̀ English ṣàmì tó ń fi parí ẹni pé gbogbo nǹkan láyé lè má jẹ owó àmọ́ ṣùgbọ́n bọ̀ sá gbogbo tó bá jẹ́ pàtàkì láyé ló nílò owó yes or no capital yes ni o ẹni wọ́n mú ìròyìn Nigerian Tribune ojú ìwé tí mo ti rí yẹn tí mo ti kà á ìkarùn ni o ẹ kàwó owó ni máa kọ́lẹ̀ 1019 oníwàásù máa kọ́ ọba tó dákú tí kò nípa thank you so much ọlọ́run wa tí yóò fi wálẹ̀ sún kò sún àtìmátì ẹ ó ṣe é dandan lẹ́nu ni o lẹ́nu ló máa ṣe o ọlọ́run pé èmi lẹ́ ń tì èmi sí tó bá dẹ̀ ṣe ayọ̀dé ẹni ọlọ́run tó wá nírọ́ kí ló kọ́ tí ó nìkan ṣèjọba aṣọ ìmọ̀ aṣọ ọgbọ́n aṣọ òye kò pé ìgbìmọ̀ pé gbọ́ kí n fẹ́ ṣe fúnfà lò. ọlọ́run bẹ̀ èèyàn wà jádúpẹ́ láwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn adúpẹ́ sà adúpẹ́ mà ẹ ṣé o
God bless you. ẹni àkọ́kọ́ ìkànnì náà àbínú olówe. àìkórira olówe ìbò tí àìbínú ń lọlé àbọ̀dúndé wà fún ẹ dárúkọ èyí ni problem. ọmọba o tì mí débi tán àìkórira olówe àìbínú káwọn lórúkọ ẹ rere mímí dòdò mi ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn kábíyèsí ọlọ́njà tí má tẹ̀ máa ro kórè ìjẹ monday màá kọ́ gbé sáà ọdún sọ̀nìjẹ́ english yamini problem sí peter bami délé ló wà ní ẹ̀rọ láìfù wa rẹ lọ́wọ́ sọ̀díkì ní àsìkò yìí ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ lọ́wọ́ ẹ o sí problem sí opportunity àwọn ìṣòro tá à ń bá pàdé yẹn àǹfààní pọ̀ mẹ́kan. kó sì ẹ̀ tó dárúkọ rẹ̀ ṣé o gbàgbé ọjọ́ kọkànlá ọjọ́ kẹfà oṣù kọkànlá àbókí olówó nìyẹn àwa ń sọ gidi òun á yí dà síbò mí kálukọ̀ ló ti yẹ ọjọ́ kẹfà ni o ọjọ́ kẹtàlá oṣù kọkànlá bákan náà kúrò ṣùgbọ́n series 2 yẹn bùkátà ọlọ́run náà àti anniversary kótó dayọ̀ bùkátà ọlọ́run olóhùn bùkátà gbogbo wa bùkátà ọlọ́run bẹ́ẹ̀ ni àjọmọ̀ṣẹ́ ni wọ́n ní sílẹ̀ yìí wa sí problem sí opportunity o rí i mú lò dáadáa tó bá ti lò kan rẹ ó máa sílẹ̀kùn fún mi o lápá tún lápá sí níwájú àti ẹ̀yìn Benjamin Adesina ọlọ́run tó lárúkọ mi ẹ káàárọ̀ o. títí nígbà tá a máa tún lórí ọ̀fẹ́ àti pàdé lọ́wọ́ bá tinú alẹ́ kan sí kudos to you Ọláyẹmí Àkànní lórúkọ mi. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀.